Hello, ẹ̀yin èèyàn mi. Ẹ kú ojúmọ́ mọ́, ẹ kú ojúmọ́ mọ́, ẹ kú bó ṣe ń lọ, ẹ kú ọ̀sán, ẹ kú alẹ́, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú àsìkò tẹ́ ẹ wà, tẹ́ ẹ ń gbọ́ mi báyìí, báyìí, báyìí. Bẹ́ẹ̀ ni o, wọ́n bá ní olórí Mariam. Wọ́n ní bó ṣe gbọ́ pé Elizabeth, Dr. Elizabeth ti lọ kí Queen Naomi lọ hospital. Wọ́n ní bóun náà ṣe gbéra nìyẹn, bóun ní, òun gbọ́ pé Mariam ti lọ sí hospital. Elizabeth ti lọ sí hospital lọ rí Queen Naomi. Kí ló dé tí kábíyèsí sọ pé òun ò fẹ́ kí gbogbo anybody lọ, gbogbo àwọn olórí, òun máa lọ ń tòun, òun máa ṣe o. Torí Elizabeth ò ní orí méjì o. Òun ò ṣe o. Ṣé wọ́n ní pé òun pé ìkà lòun? Òun inú òun ò dùn sí bí olórí ẹgbẹ́ òun bímọ, kóun má lè lọ yọ̀ fún un, kóun má lè lọ ṣe gbá. Bó ṣe wá lóun máa lọ o. So, bí kábíyèsí wá ní, tóun bá rí ẹ ń bẹ̀. Ó ní torí kí ni, ṣé Elizabeth ní orí méjì ni? Kí ló dé wọ́n ní sọ pé ìkà lòun? Òun lòun mọ̀, òun máa lọ kí. Ó tàn. Tẹ́ ẹ̀ tí parí ìjà, èmi mò ń sọ yẹn o. Tọ́ ẹ̀ tí parí ìjà, tọ́ ẹ̀ tí mọ̀, wọ́n ò tí mọ̀ ọ́nú wọn, wọ́n ò tí mọ̀ kíni. Tó jẹ́ pé tipá tí kú ni gbogbo wọn fi ń bá Queen Naomi jà ní ààfin. Kọ́ mọ̀ pé Queen Naomi wá sáàfin ní gbogbo wọn wá àti ìbàjẹ́. Àwọn lọ ń dènà dé, wọ́n fẹ́ pa, wọ́n fẹ́ ṣe gbá, wọ́n fẹ́ ṣàwọn. Wọ́n wá gbọ́ pé, wọ́n ní immediately tí Mary gbọ́ pé Queen Naomi bímọ. Ayayayaya. Ló bá ń sá kolobá láti ṣe ìjàmbá. Wọ́n ní kábíyèsí, irọ́ mi ò gbọdọ̀ rí ẹ̀yin olórí kankan ní ibi tí Naomi bímọ sí, torí inú yín bú ẹ̀ tí ìrórùn sá. Wọ́n nígbà tó sọ̀rọ̀ yẹn tán, ó ṣàkóso wájú kábíyèsí pé òun máa lọ dọ̀dọ̀. At the end of the day, wọ́n ṣàrí pé ó múra tán, ó drive away. Ṣé kábíyèsí ò tẹ mọ̀ ìgbà tó jáde. Wọ́n ní kábíyèsí ò mọ̀ ìgbà tó jáde, tí kò mọ̀. By the time tí kábíyèsí bá mọ̀, ó wá ara fún kábíyèsí pé ó dàbí pé Mary àti jáde ó ti lọ. Kábíyèsí ṣe bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ní ètò ìtàn. Wọ́n láwọn bá dùbẹ́lẹ̀. Tóun bá rí Mariam bẹ́ẹ̀, àwọn á ṣe gbọ́, wọ́n á ṣàwọ̀, wọ́n á ṣe kíní kan. Wọ́n láwọn kan nínú àwọn ìjòyè àbí àwọn ẹ̀dà, nínú àwọn ajẹgúdújẹrá, àwọn ajẹmálèrò inú, àwọn ẹ̀jẹ̀ má mọ̀nú rò. Wọ́n ní wọ́n ti para kábíyèsí. Kí ló dé kó ní sùúrù? Kí ló dé tó bínú tó yìí, kó fi ilẹ̀ ṣe bí orogún ẹgbẹ́ ẹ̀ ni? Pé tó bá ti ẹ̀ lọ pé kò bá dì, pé ṣùgbọ́n tó bá lọ, wọ́n máa ní pé ó yè ń bínú yẹn. Pé inú ìdùn sí àwọn ìbẹ́ta tí oore ọ̀fẹ́ tí Ọlọ́run fún Naomi. Wọ́n ní kábíyèsí wá sẹ́, wọ́n ní kábíyèsí ò ti dá lóhùn. Ó ṣe ló túbọ̀ dàbí pé ṣe ló ń bu petrol sínú iná kábíyèsí. Wọ́n ní bí kábíyèsí kan ṣe kí ó kàn pé àwọn security, wọ́n ló yan ìwọ yá lọ sí Àkúrẹ́. Kẹ lọ dúró sí hospital yẹn. Tẹ bá ti rí Mariam, kẹ bọ́ndù lẹ̀ padà. Kẹ bọ́ndù ẹ̀ dànù pé kí wọ́n má yẹ kó wọ hospital yẹn. Wọ́n ní kíákíá ó ti rán àwọn security lọ sí ibẹ̀. Wọ́n ní before you know it, wọ́n ní kábíyèsí ò tí ó dúró bẹ́ẹ̀, kò tún dúró bẹ́ẹ̀. Wọ́n ní kí ló kàn sáré pé ẹ mọ̀ pé Ọlọ́run ló ń ṣiṣẹ́, mímọ́ ló ń ṣiṣẹ́. Ó ṣe Ọlọ́run tètè jẹ́ kí kábíyèsí recollect pé pé ọ̀rọ̀ yìí jẹ́ kóun tètè sọ fún Simi. Sí tó jẹ́ pé Simi dúró ti pé kábíyèsí, ọkọ̀ kábíyèsí. Kóun tètè pé Simi. Ó gbọ́kàn kábíyèsí lọ sọ́dọ̀ Simi ni, tó ní Simi etí ẹ̀ mélòó. Wọ́n ní òun gbọ́ pé Mariam ń bọ̀ ní ọ̀dọ̀ ẹ̀gbọ́n ẹ̀, kó dúró ti ẹ̀gbọ́n ẹ̀ dáradára, kó secure, kó wà alert pé wọ́n ní Mariam ó ń bọ̀ láti wá wo ẹ̀gbọ́n ẹ̀ lọ hospital. Kó make sure kó wà alert, kó má yẹ kó wọlé. Wọ́n ní bí Simi wá ní wọ́n ní kò ju 10 minutes tó fi drop call.
pé 10 minutes gan tẹ̀ ti pọ̀ jù, ó ti pẹ́ jù. Wọ́n ní bí gẹ́gẹ́ bá ṣe gbọ́ o, gẹ́gẹ́ bá ṣe gbà lẹ́jẹ̀ gbé. Wọ́n ní ẹ̀kan báyìí ló kàn ṣáìtì Mariam tó ń rìn bọ̀ ní hospital tó ti wọnú wọ́ọ̀dù. Meanwhile, wọ́ọ̀dù tí Naomi wà, wọ́n ní upstairs ni. Òun àtàwọn ọ̀bẹ̀ta pé wọ́n ní private ward kì í ṣe general ward. Wọ́n ní kíákíá Naomi Simi ti sọ̀kalẹ̀ láti ó ti dúró sí general ward, ó wá dúró síbi step tó máa gbà gòkè lọ sí ọ̀dọ̀ ibi tí Naomi wà. Wọ́n ní before you know it, wọ́n á ṣáìtì kíní tó ń rìn bọ̀ nínú ibi ward. Simi ṣáìtì Mariam níbi tó ti ń bọ̀, tó ń kà toward ti bọ̀ bó ṣe ń bọ̀, tó ń kà toward kó tó ṣe gbà tó ṣá. Bó ṣe wá rìn dé ibi tó fẹ́ lọ sí orí step ni. Kò mọ̀ pé Simi ti wà ní etí step tó fẹ́ lọ sókè láti lọ gòkè lọ wo ibi tí private ward wà. Wọ́n bó ṣe, wọ́n ní ṣe nìyẹn kàn níbo lẹ̀ ń lọ àǹtí. Ó tiẹ̀ mọ̀ pé Simi tiẹ̀ ti dúró dè òun ní ẹnu step. Ó ní, Simi báwo ni kíní kan, àǹtí ẹ̀ ni mo wá kí, mo máa fẹ́ lọ kí. Pé ká dúpẹ́ ó bímọ ṣe. Wọ́n ní tí ẹ bá rí gift tó gbé wá, kó ra oríṣiríṣi gift ó rà á dání. Ní kìíní kó ó fà lọ́tùn, ó fà lósì tó fẹ́ gbé fún àwọn ọ̀bẹ̀ta àti Queen Naomi orogún ẹ̀. Gẹ́gẹ́ bá ṣe gbọ́, wọ́n ní Ọlọ́run ló ní kí kábíyèsí tètè recollect. Ṣé o mọ̀ pé àwọn security ò lè tè fast débi tó wà kó tó pe Simi. Simi dé ní wait and get tó máa tètè rántí. Wọ́n ní before you know it, Simi wá ní ẹ lè ṣí ẹ káàbọ̀ pé ẹ wá máa lọ, kò sáyè. Pé wọ́n ní kò sáyè láti tí anybody ò tí lè wá rí àǹtí òun. Wọ́n ní time báyìí nìkan wá rí àǹtí òun pé ní kó tẹ̀ jẹ́ kó òun ti ẹ̀ wo láti rí kí lóun ìfẹ́ lòun ti ń bọ̀. Ìyẹn ni mo mọ̀ pé bẹ́ẹ̀ kò tí ì tó àsìkò tẹ máa gun òkè. Tẹ máa lọ rí ìyá ọlọ́mọ kò tí ì tó pé dókítà ò tí ì gbà. Wọ́n ní bó ṣe pàrọwà, ó ní òkè ẹ ṣé o, ẹ káàbọ̀ ẹ wá máa lọ. Wọ́n ní Simi ló wá sọ fún Mariam bẹ́ẹ̀. Ẹ ṣé ẹ wá máa lọ. Kò tí ẹ̀ sáyè. Kò tí ẹ̀ sí ààyè ó ní jẹ́ kí n lọ. Kíni kan yẹn ní tìtorí kíni tẹ máa fi lọ. Torí kíni. Even bí ìyá wọn gan wá sí ìgbà tí dókítà wá sọ pé anybody máa wọlé kò sí ẹni tó máa wọlé. Àfọwọ́ nìkan báyìí ni òun lè dúró tì wọ́n pé padà kó máa lọ. Wọ́n ní kò gbà ó. Wọ́n ní kò gbà ó. Ó fẹ́ di ariwo. Yogoyogo àwọn tó wà ní wọ́ọ̀dù àtàwọn tí àlejò tó wá kí àwọn tí wọ́ọ̀dù. Wọ́n ní wọ́n kàn súnmọ́ wọn pé kí ló ṣẹlẹ̀. Kí jẹ́ kó lọ wò ó. Wọ́n ní Mariam wá rojọ́ pé how do we from Ifẹ̀ lòun ti wá orogún ẹ̀ lòun. Ó ṣe kíní kan. Ó ní kó lọ tóun ò bá dé wọ́n máa rò pé bóyá kíni. Ìyẹn ní kẹ́ ẹ máa lọ kò sáyè. Wọ́n ní báwọn pípì yẹn ṣe wá ní ó dà. Ìbò like àǹtí ẹ̀. Ìyẹn àwọn tó fẹ́ dá sọ̀rọ̀. Àwọn tó ń dá sọ pé ṣe bó like àǹtí gbogbo fílẹ̀ kó kàn yọjú kó kàn ṣe. Ìyẹn ní mọ̀ lẹ ṣe ń sọ báyìí o. Ìyẹn Simi ní tí ìmọ̀ ẹni tẹ́ ń sọ yìí. Kò lọ ní no ó ní reason. Wọ́n ní reason. Wọ́n ní báwọn yẹn kàn ṣe pé ẹ̀yìn dàní. Okay ó tó dé. Wọ́n ní àwọn èèyàn ti ń tẹnu bọ̀rọ̀. Wọ́n ti ń tẹnu bọ̀rọ̀ àwọn ọ̀sán tí ń ṣẹ́jú wọ́n ti ń yí padà. Ilé ìṣẹ́jú ló ń yí padà. Wọ́n ní báwọn kan ṣe mọ̀ pé àwọn kan gbọ́rọ̀ dùn ní ẹlẹ́nu ó dùn. Wọ́n ní wọ́n bá ní kí ẹ má wọlé torí reason ó lè ní reason ẹ máa lọ now. Wọ́n náà bẹ̀rẹ̀ sí ní sọ fún Mariam pé tí wọ́n bá ní kí ẹ má wọlé ẹ̀yin náà ẹ máa lọ. Ó ní òun ra gift ó ní ẹ máa lọ. Tẹ bá mọ̀ pé fẹ́ rí wọn. Wọ́n bá dẹ̀ ti dé sílé ẹ máa lọ. Pẹ̀tọ́ hospital wọ́n ní kí ẹ má lọ. Kì í ṣe by force. By force ló fi rí yàn. Ṣé mọ̀ pé àwọn tó mọ ayé ni. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní pariwo lé Mariam. Lórí wọ́n ní ṣe bá rí bí Mariam ṣe disgrace ààrẹ. Wọ́n ṣe disgrace Mariam ní hospital. Tó ń jẹ́ kó wọlé lọ rí i.
lórí Queen Naomi. Is that not wonderful? Nǹkan tó dáa ni. Wọ́n kàn máa ṣìṣe ni. Wọ́n máa embarrassment náà wọ́n máa ṣe títí ọjọ́ ayé wọn. Títí wọ́n máa fi kan ọdún nínú iyọ̀. Wọ́n tiẹ̀ ti ń kàn. Ṣé àwọn ará ìlú nínú iyọ̀ náà kan náà kàn ẹ́? Ibi tí wọ́n pè ẹ́ sí onídọ̀dọ̀dọ̀ fẹ́ yọjú sí, akókó ló máa kan. Ẹ̀yin èèyàn mi, mo ní kí n sáré gbélé sí i létí. Ẹ mọ̀ pé ìyẹn ẹ wonderful. Ẹ bá mi share jàre, kí ẹ bá mi like, kí ẹ bá mi subscribe. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi tó ṣẹlẹ́ńkẹ́jọ. Ẹ̀yin èèyàn mi tó mọ ọ̀rọ̀ dídùn gbọ́. Ọ̀rọ̀ dídùn náà lẹ máa gbọ́ gbogbo ọjọ́ ayé yín. Agbára ẹ̀jẹ̀ Jésù. A máa mú dídùn wá sí ti yín. Ẹ̀yin náà ẹ máa fi ti yín gbọ́ dídùn. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Amen. Ẹ bá mi share, kí ẹ bá mi like, kí ẹ bá mi subscribe. Ẹ bá mi fi tókù sí comment section. Ẹ ṣé ẹ̀yin olólùfẹ́ mi. God bless you. Amen.